Wolii Esther Ajayi fa MC Oluo lé Basanjo lọ́wọ́ ó lọ́mọ òun ni. ṣíbáṣíbá lẹ́sẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn pé sínú ṣọ́ọ̀ṣì Love of Christ Generation Church èyí tó wà lágbègbè erékùṣù Victoria Island lẹ́kọ̀ọ́ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹsàn-án yìí. Olùdásílẹ̀ ìjọ náà tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta Wolii Esther Ajayi ló fìwé pè wọ́n síbi ayẹyẹ àjọ̀dún ọdún 15 tí wọ́n dá ìjọ kérúbù àti séráfù náà sílẹ̀ papọ̀ pẹ̀lú ayẹyẹ ọdún kan tí wọ́n ṣí olú ìjọ náà sí Victoria Island. Lára àwọn èèyàn pàtàkì tó pèsè ní ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúwùsì, oníròyìn ayélujára ní Délé Mọ̀mọ́dù, òǹkọrin jùjú Sir Shina Peters àti alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó àwọn onímọ́tò nípìnlẹ̀ Èkó Alhaji Musiliu Ayinde Akínsànyà táwọn èèyàn mọ̀ sí MC Oluo. Yàtọ̀ sáwọn ọmọ ìjọ, àwọn wòlíì àti àlùfáà, àwọn òṣèré tíátà lédè Yorùbá àti Èbó, àwọn oníròyìn, àwọn agbófinró àtàwọn òṣèlú míì ni wọ́n kún gbọ̀ngàn ṣọ́ọ̀ṣì náà fọ́fọ́. Ohun kan tó gbàfíèsí níbẹ̀ ni bí Esther Ajayi ṣe ṣàyẹ́sí MC Oluo níbi ayẹyẹ náà. Ó sọ̀rọ̀ ìwúrí nípa ẹ̀. Ó ní màálùú 4 lọkùnrin náà fi ṣàtìlẹ́yìn fún ìnáwó òun. Ọmọ òun ni ló bá di MC Oluo lọ́wọ́ mú, ó sì fà á lé olóyè Ọbásanjọ́ lọ́wọ́. As we say, we want to do anniversary. I want to do an anniversary. He said, I'll be a partaker there. They must go now. Some people can pastor with life for you. But mommy is not that. It got to a point that we should use it to buy ingredients. You, a Christian, just put your money behind it. That is what you use to redeem your soul. You have committed a lot of sins. You are killers. You are killing people. You are just saying all sorts of nonsense. You know your account balance. Lẹ́yìn táwọn àlejò pàtàkì náà ti sọ̀rọ̀ lóríṣìíríṣìí, àwẹ̀jẹwẹ̀mú bẹ̀rẹ̀. MC Oluo, Koko Zaria àtàwọn ẹlẹgbẹ́ wọn fẹsẹ̀ rajó, bẹ́ẹ̀ làwọn àlejò náà sì ṣe. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.